أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Abala ètò wa òun náà ni èyí tí ó dá lé lórí mímúlò ẹwà ìrẹ̀lẹ̀. Tí a bá wò ó lénìí, a rí pé ìrẹ̀lẹ̀ ó jẹ́ nǹkan tí a nílò ní gbogbo ààyè tí ọmọ ẹ̀dá ènìyàn ti ń ṣẹ̀mí. Ohun tá ń pè ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ ọ̀nà kan tí a fi ń dí gàgá orí burúkú lórí ara wa àbí lórí ẹlòmíì. Fún ìdí èyí, ìyẹn á mú mi láti ṣe àlàyé àkọlé yìí lórí ọ̀nà mẹ́ta. Òun náà ni pé ìrẹ̀lẹ̀ lórí ara ẹni, ìrẹ̀lẹ̀ láwùjọ wa àti ìrẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba. Àkọ́kọ́ ń bẹ, ìrẹ̀lẹ̀ sí ara ẹni ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Òun náà ni pé ká gbìyànjú láti rí i pé à ń gbéra wa, à ń ranra wa lọ́wọ́ nípa pé à ń fọ ọkàn wa mọ́. Eléyìí ni àkọ́kọ́. Ọkàn jẹ́ nǹkan gbòógì tó jẹ́ pé oríṣiríṣi ìròrí àbí ìrònú ló máa ń gbabẹ̀ kọjá. Ká gbìyànjú láti rí i pé à ń fi ìrẹ̀lẹ̀ à fi ń de gbogbo àwọn nǹkan yìí mọ́lẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀, eléyìí á mú wa kùnà, torí pé tá a bá rẹ ọkàn wa lẹ̀, ìyẹn á jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara wa káwọn náà wà láti wà ní ìrẹ̀lẹ̀. Ànábì wa Muhammad sallam wọ́n ṣàlàyé fún wa, wọ́n ní ẹni náà ò ní wà lìjánná man kana fi qalbihi mithqala dharratin min kibr. Ẹni náà tó bá jẹ́ pé ìgbéraga tó wà lọ́kàn rẹ̀ ó kéré bí ọmọ náà egún, tí irú ìgbéraga yìí bá wà lọ́kàn rẹ̀, irúfẹ́ ẹni náà kò ní wà lìjánná. A rí i pé àdìsí yìí ó ṣàlàyé fún wa, ká rí i pé a ní láti fira wa lẹ̀, láti sin ọkàn wa, láti lè ṣiṣẹ́, láti lè jẹ́ kí a wà ní ipò ìrẹ̀ra ẹni sílẹ̀. Bákan náà, èyí tó ṣe ìrẹ̀lẹ̀ sí àwùjọ, gbogbo wa pátá náà la rí i pé ayé tá a wà lénìí, ayé pé gbogbo wa là ń du ipò àbí ààyè fún ẹ̀mí ara wa, pé èmi náà fẹ́ digbá, mo fẹ́ dàwó, mo fẹ́ di kòkò bàbá sásùn. Òǹkálùkù wọ́n ń lé ipò olórí, òǹkálùkù wọ́n ń lé àwọn ipò míì, pé èmi náà fẹ́ jẹlé, èmi náà fẹ́ jẹlé. Kò sẹ́ni tó fẹ́ ṣe wàhálà, kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ sin ẹnì kankan. Wàhálà tó sì wà ń bẹ̀ ni pé gbogbo wa pátápátá a ti ń rí i pé a ti ń tàn, a ti ń lọ síbi pé gbogbo wa náà, àwa náà fẹ́ rí nǹkan gbé ṣe nílé ayé wa, léyìí tó jẹ́ pé ó sì tún mú wa kùnà láti ṣe ìwà ẹ̀kọ́ èyí tí à ń sọ̀rọ̀ nípa èyí. Àwọn èèyàn kan wọ́n ṣe àríyànjiyàn láàrin ara wọn wípé kíkó ọ̀rọ̀ jọ àbí ká kó agbára jọ àbí ká rí nǹkan tó bá jẹ́ pé òun ni wàhálà àbí nǹkan tó burú jù, ìjẹ́ ṣé ká kó sùúrù àbí ìrẹ̀lẹ̀ jọ, ṣé ìyẹn náà á mú wa di ẹni tí wọn ò ní mọ̀ láwùjọ àbẹ́ni tí ò ṣe pàtàkì láwùjọ bí? Gbogbo wọn pátá lórí ìjiyàn yìí wọ́n padà dá ẹnu dúró sí pé bí àsìkò bá ṣe ń lọ, tí ìgbà bá ń lọ, àwọn àsìkò kan wà tó jẹ́ pé èèyàn ó fi ìwà ẹ̀kọ́ tì sí ẹ̀gbẹ́ kan, tó sì jẹ́ pé èèyàn á mú ẹ̀kọ́ míì láti lè fi rí i pé èèyàn rí ohun tí èèyàn ń fẹ́ àbí èèyàn rí ohun tí èèyàn ń wá, eléyìí tó sì tako òfin Ọlọ́run Ọba, kódà tó bá jẹ́ pé ọ̀nà tí ò tọ́ ni. Ọlọ́run Ọba ti ṣe àlàyé fún wa nínú Al-Qur'an pé idfa billati hiya ahsan. Ìyẹn ò gbọ́dọ̀ fi bí ṣe bí, èyí tó bá jẹ́ dáadáa òun la fi san bí. Eléyìí ni ọ̀rọ̀ tí Ọlọ́run Ọba sọ fún wa nínú Al-Qur'an. Gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mú eléyìí lò. Kódà ká máa ṣiṣẹ́ nílé iṣẹ́, kọ́gá ṣe nǹkan fún wa tó sì jẹ́ pé àbí à ń dupò pọ̀ lẹ́nìkan tó sì wùwà burú fún wa, ká má torí tẹ́lẹ̀ yìí káwa náà wùwà burú sí i, tí kì bá ṣe pé ká fi dáadáa ká fi san aburú náà. Èyí tó sì kejì òun náà ni pé kí gbogbo wa ká yàgò fún mọ́tómọ́tó
àti pé èmi náà tó báyìí torí pé òzòrò ṣàlàyé fún wa nínú hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wípé ọlọ́run ọba tí ó ga jùlọ ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam pé láti pàṣẹ fún àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n mú ìwà ìrẹ̀lẹ̀ sílẹ̀ àti ìwà dáadáa kí wọ́n mú lò débi pé kò ní sí ẹnì kankan nínú àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad tí ó ní ìròrí pé mo ti ẹ̀ ju eléyìí lọ, ipò tí mo wà ó ju eléyìí lọ. A sì rí eléyìí náà nínú ìṣesí anabi wa Muhammad sallam àti nínú àwọn sahaba wọn. A rí pé àwọn tó jólówó àtàwọn tí ò ní ipò kan náà ni wọ́n wà. Ẹ jẹ́ ká wo Abdurrahman bin Khawf, ẹ jẹ́ ká wo Hazrat Abubakar, ká wo ipò wọn pẹ̀lú Hazrat Abu Huraira. A rí pé àwọn wọ̀nyí ipò kan náà ni wọ́n wà. Kò sí ẹnì kankan pé torí pé eléyìí lówó àgbé eléyìí ga, nítorí Islam mú ẹwà wá tó sì jẹ́ pé gbogbo wọn múra wọn bákan náà gẹ́gẹ́ bí ọmọ ìyá. Tí a bá wò ẹni tó bá jẹ́ onígbéraga èèyàn, àwọn náà ni irúfẹ́ ẹni náà tó jẹ́ pé wọ́n á máa gbìyànjú láti fira wọn wé ẹnìkan lágbájá pé eléyìí sótó mi àbí òtó mi, eléyìí mo jù lọ, èmi ṣe gbé eléyìí. Ṣùgbọ́n ẹni tó bá ara rẹ̀ sílẹ̀ á rí gbogbo èèyàn pẹ̀lú, wọ́n á rí oríṣiríṣi èèyàn tí wọ́n ní ipò lóríṣiríṣi, á rí wọn ní ìkan náà níwájú Ọlọ́run ọba. Eléyìí náà sì ni ẹ̀kọ́ èyí tí a fi mọ àbí àmì tí a fi mọ olùpáyà Ọlọ́run ọba. Ọlọ́run ọba gbà wá nímọ̀ràn, má ṣe máa rojú sí àwọn ènìyàn, bẹ́ẹ̀ sì ni kó má máa rìn nírìn ìgbéraga lórílẹ̀. Inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur, torí pé Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sẹ́ni tó ń ṣe gàrú, ẹni tó ń ṣe ìgbéraga. Eléyìí túmọ̀ sí pé gbogbo wa pátápátá lórílẹ̀ ayé kárí pé à ń rìn pẹ̀lú ìwà rẹ̀lẹ̀. Hazrat Khalifatul Masih Khamis àwọn náà sọ fún wa wípé ọ̀nà tí ọ̀rọ̀ tó lè fi ní ìdàgbàsókè láwùjọ wa òun náà ni pé ká ní ìbẹ̀rù Ọlọ́run ọba àti ìrẹ̀lẹ̀. Hazrat Khalifatul Masih Khamis wọ́n ṣàlàyé fún wa pé ọ̀rọ̀ ní àwùjọ wa ó máa ń ṣe àlékún ìgbéraga àti gàrú láwùjọ wa ni, bẹ́ẹ̀ sì ni tó máa ń jẹ́ kí jíjẹ àǹfààní ìbẹ̀rù Ọlọ́run ọba ó máa ń jẹ́ kó kùnà. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ìyẹn ló ṣe fà á tó jẹ́ pé yálà kí a dúró pẹ̀lú pé a jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ ọkàn, ká rẹra wa lẹ̀, tàbí kí Ọlọ́run ọba kó fi ìrẹ̀lẹ̀ ọkàn yẹn sí wa ń túláàsì. Eléyìí Ọlọ́run ọba sọ fún wa nínú Kùránì orí 6 ẹsẹ̀ 43. Ọlọ́run ní falawla iz ja'ahum ba'suna tadarra'u. Nígbà tí àdánwò àwọn Ọlọ́run ọba tó bá dé bá wọn pẹ̀lú òṣì àti ìdààmú, á rí ọmọ èdè nìyẹn tí ó wà ní ẹni tí ó rẹra rẹ̀ sílẹ̀. Ní àfikún, ìlọsíwájú tàbí àjórẹ̀yìn kò gbọdọ̀ jẹ́ ohun tí á ṣe àkóbá fún ìjẹ́ ìrẹ̀lẹ̀ wa. Bẹ́ẹ̀ sì ni Hazrat Imam Mahdi alayhi salam wọ́n sọ fún wa pé tí a bá wo ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, á rí pé gbogbo ayé ànábì fi orí wọn balẹ̀ pẹ̀lú ìrẹ̀ra ẹni sílẹ̀ níwájú Ọlọ́run ọba ní gbogbo ìgbà ni, nígbà tí wọ́n ní àǹfààní láti borí àti ìgbà tí wọ́n wà ní ipò ìpọ́njú. Tí a bá sì wò ń tòótọ́, á rí eléyìí nínú ìṣesí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tó ṣe ìparí ẹ̀ òun náà ni ìrẹ̀ra ẹni sílẹ̀ sí Ọlọ́run ọba. Tí a bá wo eléyìí, ẹ jẹ́ ká bira wa léèrè pé kí ni àǹfààní àdúrà tí à ń ṣe sí Ọlọ́run ọba nígbà tí àwa fúnra wa tá a ti gbéra wa ga. Tí a bá fẹ́ jẹ àǹfààní àbí tá a fẹ́ gbádùn ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ọba ògo, á rí pé a gbọ́dọ̀ jẹ ìkẹ́ Ọlọ́run ọba nípa pé a rẹra wa sílẹ̀. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n ṣàlàyé fún wa pé àfi ìgbà tí ọmọ èdè ènìyàn tó bá fi ìrẹ̀ra ẹni sílẹ̀, tó rẹra rẹ̀ sílẹ̀ pátápátá, náà ló tó lè rí àánú àti ìkẹ́ Ọlọ́run ọba. Eléyìí ó jẹ́ nǹkan ìtìjú nígbà tí a bá rí olùgbàgbọ́ òdodo tó pera rẹ̀ ní olùgbàgbọ́ òdodo tó sì sọ pé òun gbàgbọ́ nínú Ọlọ́run ọba, tí ò sì lè jẹ àǹfààní Ọlọ́run ọba, tí ò lè rí ìkẹ́ Ọlọ́run ọba gbà nítorí pé ìrẹ̀ra ẹni sílẹ̀ kò mú un lò, kò ṣe bó ṣe yẹ kó ṣe, kò rẹra rẹ̀ sílẹ̀. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n jẹ́ ó yé wa pé ìgbéraga ó jẹ́ nǹkan tí ó burú jù, ó jẹ́ àdánwò àti fìtínà tó le jù, torí pé ó máa ń mú ikú bá ìdàgbàsókè tẹ̀mí fún ẹni náà tí ó bá fi ìgbéraga sí inú ara rẹ̀. Hazrat Imam Mahdi alayhi salam wọ́n sọ pé ó dá mi lójú pé ìgbéraga ó burú jáì ju pípààyàn lọ.
ẹni tó bá sì jẹ́ olùgbéraga èèyàn wọ́n máa ń di ṣètánì, wọ́n máa ń di ọ̀rẹ́ ṣètánì ni, torí pé ìgbéraga òun ni ó kó bá ṣètánì tó fi di ẹni ẹ̀kọ́. Kí a lọ síbi ètò jíjọ́sìn fún Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba ṣe ṣàlàyé ẹ̀. A rí i pé Ọlọ́run Ọba sọ nínú Kùránì orí 6 gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Hazrat Ibrahim aleyhisselam pé ìrẹ Muhammad sallam kul inna salati, sọ pé ìrun tèmi wa nusuki àti ìjùsílẹ̀ mi wa mahyaya àti ìṣẹ̀mí mi wa mamati àti ikú mi lillahi rabbil alamin, tí Ọlọ́run Ọba ọba gbogbo àgbáńlá ayé ni. A rí i pé àyà yìí ó ṣe àlàyé tòótọ́ ohun tá à ń pè ní ìrẹ̀lẹ̀ sí Ọlọ́run Ọba, gbogbo ohun tá a ní pátápátá àti filẹ̀ sí ojú ọ̀nà Ọlọ́run Ọba. Bákan náà Hazrat Khalifatul Masih Khamis wọ́n ṣàlàyé fún wa pé gbólóhùn isti'ana pé ká wá ọ̀nà, ká wá àánú lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba, ó papọ̀ àbí ó yọ láti ibi ìrẹ̀lẹ̀ ọkàn ni, bẹ́ẹ̀ sì ni ká rẹra sílẹ̀. Ní ìparí, Ọlọ́run Ọba wọ́n ṣàlàyé fún wa pẹ̀lú àánú àti ìkẹ́, pẹ̀lú ìfẹ́ tí Ọlọ́run Ọba ní sí àwọn ẹrú rẹ̀. Ọlọ́run Ọba ní ud'u rabbakum, ẹ bẹ̀ Ọlọ́run Ọba yín, ẹ pe Ọlọ́run Ọba yín, ẹ ṣàdúrà sọ́lọ́run Ọba yín tadarru'an, ní ẹni ìrẹ̀lẹ̀, ní ipò ìrẹ̀lẹ̀, wa khufiyatan àti ní ìkọ̀kọ̀. Ní ọ̀nà eléyìí àbí nípasẹ̀ eléyìí a rí i pé eléyìí á mú ìdàgbàsókè, á sì ṣí gbogbo ọ̀nà fún wa láti rí àǹfààní jẹ látọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa pé a rẹ ara wa sílẹ̀. A bẹ̀ Ọlọ́run Ọba nínú àánú rẹ̀ kó tún ṣe àlékún àgbọ́yé fún wa lórí ojú ọ̀nà Islam, kí ó sì ṣe àlékún ìmánì wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.